Africa Content TV. Mother of the day, the Lord of justice, both
as the Ààrẹ Ìṣẹ̀ṣe Ọ̀yọ́ State to extend a warm welcome to each and every one of you to this monumental celebration of our cherished cultural heritage. Ìṣẹ̀ṣe Day 2024. Today we gather to mark a significant milestone in the recognition and propagation of ancient and refined tradition as well as rich cultural value that define us as a people. I would like to express my deepest gratitude to His Excellency Governor Makinde for his unwavering support and steadfast commitment to our cultural identity by officially declaring August 20 as a work-free day in honor of Ìṣẹ̀ṣe Day. His Excellency has not only acknowledged the importance of our faith, but has also reinforced the spirit of unity, respect among the diverse religion and cultural community within the Oyo State. The missionary art is a testament to his dedication to fostering inclusivity and celebrating the recapturing of tradition to make our state unique. This year, the Ministry of Culture and Tourism, under the umbrella of Dr. Wasiu Oladiposun, has taken a commendable and innovative step by organizing and extending Ìṣẹ̀ṣe Week, which has brought the celebration to a various times across our great state. Ògbómọ̀ṣọ́, Ìbàràpá, Ìṣẹ́yìn, Òkè-Ògùn, and Ọ̀yọ́. This week on festivity has allowed us to showcase diversity, beauty, validation of our tradition, ensuring that the spirit of Ìṣẹ̀ṣe resonates in every corner of Oyo State. As we gather here today in Ibadan for the grand finale, we are reminded of the enduring strength and unity that our culture inspires. As we celebrate, let us take a moment to reflect on the timeless wisdom of our ancestors, whose clear practice and teaching have been passed down through the generation, guiding our life, shaping identity. Let today be a day of prayer, reflection, as we seek the blessing of the Irumale, Egun, Ori, Egbe, Ifa, and Usa, for continued peace and unity in the state, and stability in Oyo State, and our beloved nation Nigeria. Our prayer, ritual, and celebration today are not only for ourselves, but for future generations, that they may inherit a land, rich culture, strong in spirit, and united purpose. I encourage all the Ìṣẹ̀ṣe and residents of Oyo State to embrace this day with pride, devotion, and deep sense of responsibility. Let us celebrate our heritage with dignity and reverence, food and wear, that we are the custodian of the legacy that has stood the test of time. May our gathering today be filled with joy, harmony, and profound connection to the vine as we honor our past and look forward to a bright future. Once again, I said, help me welcome to all present here today with the blessing of the ancestors, continue to guide, protect, and keep us on. Our share, and say, we ask and we don't know. Gbogbo wọn sọ ìwúre àti ọ̀rọ̀ ìtùnú fún wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti fún Nàìjíríà lápapọ̀ àdúgbò lọ́dọ̀ náà. Bí àwọn ṣe ṣe lẹ́yìn tán, ohun tí a máa retí tí yóò wá sí ojúwòran wa àti etígbọ̀ wa láàgbọ̀ báyìí, òun náà ní pípé Mágàjí Àrẹ̀sà olóyè Ṣínà Ọlátúnjí kí wọ́n bá tí àwọn lọ́balọ́ba àti níjòyè ẹnu onítàn láti gbọ́ pàún yẹn náà lábẹ́ gbọ́ lẹ́nu wọn. Àwọn oríkì ọba oríkì ìgbòrè wọn ní àwọn ọ̀nà tí wọ́n fi fún wa wọ́n fi tù wọ́n wọ́n máa jẹ́ ọ̀nà ìyè àti ẹ̀yẹ. Wọ́n pe Mágàjí Àrẹ̀sà olóyè Ṣínà Ọlátúnjí ẹ máa bọ̀. Yes, sir, for all our come, we only invite Mágàjí Àrẹ̀sà olóyè Ṣínà Ọlátúnjí to this table graciously and to welcome us royally into this epoch-making occasion by God's grace.
àkọsíṣe òǹdó àtọ àsúnrẹ ìgbòho ọlọ́lá jùlọ wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti àsìkò yìí náà kí ọlọ́lá jùlọ wa adelé gómìnà olóyè Báyọ̀ Lawal àbí sáàní wa ẹṣẹ́ náà àdúgbò ní àwọn lọ́balọ́ba tí ó wà ní orí ìkàlẹ̀ bẹ̀rẹ̀ láti àwọn tí wọ́n ṣojú Olúbàdàn Ìbàdàn. Bàbá wa His Imperial Majesty Ìgè Owólabí Akínlóye Ọlákùnlẹ́yìn. Kábíyèsí o. Kábíyèsí o. Tí wọ́n gba àwọn lọ́balọ́ba káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wà ní orí àpẹẹrẹ bí pẹ̀lú àwọn ọrùn lẹ́kẹ̀ tí wọ́n wà ní ìkàlẹ̀ àkíyí káàbọ̀ wá sí ìlú Ìbàdàn níbi tí a ti ń ṣe ọdún ìṣẹ̀ṣẹ̀ bí. Inú wa dùn láti lu yí nínú adẹ̀ súnú ẹni pé bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa nínú tí tẹ́ẹ̀fì ti àwọn oníṣẹ̀ṣẹ̀ àti ìṣẹ̀ṣẹ̀ fúnra rẹ̀ Olódùmarè yóò mọ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀yìn náà. Ìlú oníkálukú yìí kò ní dàrú. Ìbàdàn ò ní bàjẹ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́.
ṣe àgbà bọ́lọ́ lọ àgbà bọ́lọ́ lọ. Àtúntì àkọ́kọ́ yẹn gbé kí ẹnikẹ́ni ẹ má lọ sí orí grass ẹ má lọ sí orí green pitch tó yẹ football pitch ẹ jọ̀ọ́ ní wọ́n ní gbọ́bọ̀lù àti kéde rẹ̀ wọ́n lè ṣe wọ́n láàárọ̀ yìí ẹ jọ̀ọ́ kẹ́kẹ́ ní má padà kọjá àtẹ̀yí tó wọ́n náà ẹ jọ̀ọ́ ẹ má lọ sí ibi green pitch football pitch ẹ jọ̀ọ́ bákan náà ẹ jẹ́
Kẹ́lẹ́kùn ni wọ́n ní tó ní ẹgbẹ́ púpọ̀. Aláṣẹ. Ẹ̀ṣẹ̀ olùsẹ́yìn kan o. Olùsẹ́yìn kan o. Olùsẹ́yìn kan o. Ẹ̀ṣẹ̀ wo. Ẹ̀ṣẹ̀ wo. Ẹ̀ṣẹ̀ wo. Adúgbò gbogbo èèyàn bí lọ́jọ́. Ẹ̀ṣẹ̀ àdé ọjọ́ ìṣẹ̀lẹ̀ kọ̀. Abọ́ra sí i. Alábàbọ̀ abọ́ra sí i. Bàbá èmi kò bí ìjàdọ̀jà. Aláàánú èso kẹ̀kẹ́ ọjọ́.
òkè ògùn. ṣe ní ẹnikẹ́ni tó máa wá sápá dúró ní ìfàṣẹyẹwájú gómìnà gbogbo òkè ògùn. ọba ògúnlànà ṣe aláṣà ọba aláṣẹ lòdùdú àti ìfẹ́kùwà Florida USA ṣe aláṣà. Yes. gómìnà ti òkè ògùn Ìṣẹ́yìn òkè ògùn náà Ìṣẹ́yìn wà kò sí ìsàlẹ̀ ògùn òkè ògùn. ẹ jẹ́ kí àwọn eégún lókun náà wọ́n bọ̀rọ̀ láti òkè ògùn bí àwọn Ìṣẹ́yìn bí ó ṣe ń pò ní àdúgbò lọ́wọ́ yẹn ṣe ẹtù àwọn ẹgbẹ́ mùsùlùmí ọkùnrin ẹni ní ọjọ́ kí ló fẹ́. yíbi ó pè. tọdún yìí ó ti dá àtẹ̀lé ọ̀ṣọ́gbó ìmúra ṣé ojú ọjà ẹyin tètè gbòógù. àpapọ̀ ológun lọ́tọ̀ ọ̀rọ̀ lọ́pọ̀ bọ̀rọ̀ àwọn ẹ̀yìn lọ́pọ̀ kan ẹ̀rọ ọjọ́ fún ọmọ ìtọ́jú ọdún fún gómìnà ẹ̀ máa pẹ̀ wọ́n mú. bí àwọn ètò ìjọba máa mú wọn lẹ̀. kọ́mọ́kọ́mọ́ àwọn òṣèlú ìjọba máa mú wọn lẹ̀. ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀sìnwájú gómìnà ẹ̀rọ ọjọ́jú ọdún fọ́ba bẹ́ẹ̀ ni ẹ̀jọ́jú ọdún fọ́ba. ẹlẹ́ẹ̀dá wọn ló ṣe tí ẹ̀ kúrò yìí. àkàwá mú kọjá lè kó wọ́n ní òkè ògùn là ń dábọ̀. àpapọ̀ gbogbo ológun òkè ògùn. àwọn gbogbo òkè ògùn. ẹ̀sìnwájú gómìnà wọ́n gbà kẹ́kọ̀ọ́. ẹ̀kúrò yóò ọ̀ṣọ́. wọ́n yí ká fún gómìnà. wọ́n fa gbogbo fún gómìnà. ẹ̀rọ ń lórí ẹ̀gòkè kọ́mọ́kọ́mọ́ ó kù ṣẹ́jú méjì ẹ̀sùn síwájú gómìnà náà. ẹ̀yọ́ bọ̀ wájú gómìnà. ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ká sún sẹ́yìn ká fojú ọ̀nà ilẹ̀. ẹ jọ̀ọ́. wọ́n fa gbogbo fún gómìnà. wọ́n yí ká sọ́tún. wọ́n yí ká sọ́tún.
Ọlọ́run ló ló bẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ pààpọ̀ ìfarapájọ. Ìṣẹ̀ṣẹ̀ pààpọ̀. Ekun yẹn sọ fún pé ẹyẹ kò lọ́nà. Ògbèdè. Ògbèdè kọ̀ọ̀mọ́.
ká sọ̀kalẹ̀ ẹgbẹ́ ká sọ̀kalẹ̀ ó kù ṣẹ́jú kan.
nínú gómìnà mi.
Adélé gómìnà ń kí yín pé ọdún èyí náà kí bàbá. Aṣọ mi o. Ẹ̀kẹ́ ni ọ̀pọ̀. Ẹ̀kí aṣọ mi o. Oké ogun o. Oké ogun o. Àpò ojú o. Àkúrò o. Ẹ̀gùn ní ọyọ o. Ẹ̀ṣẹ̀ wo. Àdúgbò. Tó. Àdúgbò lọ́wọ́ náà. Lẹ́ẹ̀kọ́ lọ́jù náà. Ọlọ́wọ́ àwọn Adélé gómìnà ló bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣáájú kúrò tó bá a sọ̀rọ̀. Kúndé gbọ́ ní ogún lọ ní ké ìgbàlẹ̀. Bí ọba ti ń bá wa sọ̀rọ̀ tán, ó ní ilẹ̀ wa tó lè pínlẹ̀ lọ́. Òun náà máa ń ké lẹ̀. A pè ní gbogbo ìsáyè. Ẹ̀kú òde. Ẹ̀kú òde. Ẹyẹ òkè òbùtù ẹ kọjá. Òkè òbùtù ẹ kọjá. Òkè òbùtù. Òkè òbùtù. Àdúgbò. Oyè ìkọjá ìkọjá ìwé ayé ní olùwàdà gbogbo ìsáyè. Tí o bá wà bọ̀. Àdúgbò. Àdúgbò ẹni tí kì í ti pàtẹ́. Àwọn òkè òbùtù ẹjẹ́ ṣe kọ́mọ́. Òkè òbùtù ẹ̀ṣẹ̀ kọ́mọ́kọ́mọ́ o. Ẹ wá yọ ní ìyẹn ìyẹn. Ẹ̀kọ́jọ́ òkè òbùtù. Ẹ ṣe wo. Ṣáájú báyìí ní Adélé gómìnà ọlọ́lọ́wọ́ amòfin agbẹ́yẹ̀lọ́wọ́ wọ́n bá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká wà ní ìdákẹ́jẹ́ o. Ẹ jẹ́ ká fi ara balẹ̀. Wọ́n kọ́kọ́ ṣe presentation of awards. Àwọn òkè òbútù ẹ ṣe wo ẹ̀ẹ́dẹ́wẹ̀ ẹ̀ẹ́dẹ́bẹ̀lẹ̀ wọ́n bá fún yìnyín wa. Ṣọ̀bọ̀ gbé àwọn olùkọ́sọ àbàdo. Obeleka wuka, obeleka kana kana lere. Takura ni pé ó tàǹgbé fún ẹ̀jẹ̀ fún àná. Bọ́lá yẹ kẹ̀, àṣẹ àwọn òkè òkùtù rẹ̀, òkè òkùtù rẹ̀, òkè òkùtù rẹ̀, àpò ìgbàgbọ́ oṣù àmọ́dún ni láti ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ ìyẹ o. Ẹ̀ṣẹ̀ ṣe Adélé gómìnà ń kí yé o. Adélé gómìnà ń kí yé o. Ọba awẹ́wẹ́ Fábùmọ́. Òkè alòbí ń kí yé o. Ẹ̀ma ìfá. Alòbí ń kí yé ẹṣẹ́ o. Ṣáájú gbọ́dọ̀ ní pé igbákejì gómìnà tí wọ́n tẹ́ Adélé gómìnà lọ́wọ́ wọ́n bá wa sọ̀rọ̀. Kókò nípa wọ́n bá wa sọ̀rọ̀. A gbé ìwé ẹ̀rí ìkópa fún zone kọ̀ọ̀kan nígbà wọ́n ṣe lẹ́yìn ìbò náà. Wọ́n bá balẹ̀ láti gbórúkọ wọn. A gba awards zonal event award. Ibẹ̀ láti mú onípò kíní, onípò kejì, onípò kẹta. Lẹ́yìn ìgbà náà. Àwa fún ikọ̀ tó tọ́búrọ̀ jù most spectacular awards àfún omi ẹ̀bùn ọjọ́ oríṣi mẹ́ta àwọn ẹ̀bùn tí a gbé kalẹ̀ ẹ̀ṣọ́. Nítorí iṣẹ́ kámẹ́rà èyí tí àwọn alàwòrán tí wọ́n ṣe ẹ̀ṣẹ́ ẹlẹ́wọ̀n lọ́gbẹ̀gbẹ́. Aṣojú zone kọ̀ọ̀kan tí wọ́n bẹ nínú kọ́mítì tó ṣètò
ń bá ní kọ́mítì ni wọ́n wà síwájú láti wọ́n máa gba àmì ẹ̀yẹ lórúkọ zóònù wọn lórúkọ kọ̀ọ̀kan ẹjọ́ ó ṣe pàtàkì. Bí wọ́n ṣe ń ṣàlàyé yẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe rí o aṣojú fún kọ̀ọ̀kan. Your Excellency, the acting governor of state, Barrister Abdulrahim Adebayo Lawal. Your Excellency, with every sense of humility, we humbly invite Your Excellency to please step forward graciously to do justice to these various presentations as we mark the Shalele 2024. Distinguished ladies and gentlemen, please let's put our hands together for His Excellency the Acting Governor, Barrister Abdulrahim Adebayo Lawal. The presentation of certificate of participation. That will be the first set. Aṣojú Ìbàdàn zone, Ìbàdàn aṣojú. Aṣojú Ìbàdàn, Ìbàdàn aṣojú. Aṣojú Ògbómọ̀ṣọ́, Ìbàdàn aṣojú. Aṣojú Òkèdè, Ìbàdàn aṣojú. Aṣojú Ọ̀yọ́, àwọn tí wọ́n lé fún generation. Ìbàdàn zone, Ìbàdàn zone, Ìbàdàn zone. Aṣojú Ìbàdàn zone. Nínú kọ̀mítì Ìbàdàn fi àgbẹ̀ sí àwọn ẹ̀fọ́ Ìbàdàn zone, Ìbàdàn zone. Ìfẹ́fẹ́ sí àmì ẹ̀rọ tó gbàgbà. Thank you.
ní gómìnà tí wọ́n ṣe adélé gómìnà tó lọ yọ. Àwọn mọ̀tò báyà lọ́wọ́. Wọ́n ti kú òkè lọ láti bá wa sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí ìwé tó wúlò kóró lásìkò yìí. Kí ni ọba ọba kẹsì? Kí ni ọba ọba kẹsì ní ọba ìbẹ̀rẹ̀ ká? Ọba kẹsì
lónìí ogúnjọ́ oṣù kẹjọ tí a yà sí ìṣẹ̀ṣẹ̀dé gẹ́gẹ́ bí commissioner for culture and tourism ó ṣe sọ pé ìrìn àjò yìí láti 2019 ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọdún yìí la ṣe ní ọdún tí gbogbo wa gbà pé ó máa láyé ó máa lẹ́yẹ Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ fún wa bí bẹ́ẹ̀ kọ́ ọdún Ọlọ́run. Wọ́n ní oṣù kẹjọ bá wà nínú ẹ̀yí oṣù kúni ló wà ní inú kàlẹ́dà àwọn oníṣẹ̀ṣe. Èyí ni ìdájọ́ ọdúnjọ́ oṣù kẹjọ tí ọjọ́ ìsinmi ọjọ́ ìṣẹ̀ṣe. Ó kún mọ́ wa láti rí pé nínú àwọn stéètì káàró òjíire stéètì mẹ́rin ló ọ̀gáàbù ìṣẹ̀ṣẹ̀dé lónìí. Bàbá jùlọ Ọ̀yọ́ state, Lagos state, Ogun state and Ọ̀ṣun state. They have declared today as public holiday. A ń láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tá a nígbà pé káàkiri lọ́dún tó kọjá 2023, olórí wa gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ṣe ìlérí fún wa pé kété bàbá ti wọlé la máa dìklẹ́à ìṣẹ̀ṣẹ̀dé and declare August 20 as public holiday. Òní yìí inú gbogbo wa dùn pé lórí ìlérí yẹn ìmúṣẹ wà a declare òní public holiday. And today is Tuesday, ọjọ́ ọ̀sẹ̀ ló yẹ kọjá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí àti declare August 20 as ìṣẹ̀ṣẹ̀dé. Ìpínlẹ̀ Ọ̀yọ́ alákòóso wa à ń béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ẹlẹ́sìn ìbáàjẹ́ kìrìsìtẹ́nì ni ìbáàjẹ́ mùsùlùmí ni ìbáàjẹ́ ṣẹ̀ṣe ni a béèrè fún ìfọwọ́sowọ́pọ̀. Inú wa sì dùn gẹ́gẹ́ bí ìjọba gbé à ń rí ìfọwọ́sowọ́pọ̀ yìí láàrin gbogbo àwọn ẹlẹ́sìn wa. Ìṣẹ̀ṣẹ̀dé kìí ṣe fún àṣà nìkan. Ẹni pé bí a ṣe ń wò ó, ìdánilárayá wà mẹ́ta wọlé gbogbo ìdí entertainment. Bákan náà, ibi ìbáṣe ti bẹ̀rẹ̀ lónìí, August 20. Kọmíṣánná wa sọ fún wa pé gbogbo ẹ̀kú tó wà lọ́yọ̀ state lọ ti gbé gbogbo kìíní káàkiri lábàjúlọ omi ogun Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Ìbàdàn Ìbàràpá. Eléyìí tọ́wájú gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire láti rí pé àṣà wa àti ìṣe wa láti wáṣẹ̀ ìparẹ́ Ọlọ́run sì jẹ́ kó parẹ́. Fún ní eléyìí bá ṣe pé káàkiri àti ilé ìta ṣe lónìí, èyí tó tún máa rọ̀ mọ́ náà ni pé ọrọ̀ ajé wa ó tún kú kẹta gbọ́dọ̀ sí i. Ìdí níbí tó bá gbé àwọn tó gbé omi wá, wọ́n rí pé omi ló ń tàbí bó ṣe ti wù àtẹ́tẹ̀ lọ. So agbẹ́lẹ̀ Ọlọ́run pé kì í ṣe pé akọ̀gbé àṣà kalẹ̀. Àbúrò tó rí pé a
àǹfààní ọ̀rọ̀ ajé nínú ọ̀pọ̀ bàbá rẹ̀. Ẹ sì ní pé níjọba wa yìí láti àtúntò ti bẹ̀rẹ̀ láti 2019 títí di òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí kọ́ṣe àti àwọn ilẹ̀ àṣà wa gẹ́gẹ́ bí ìyágbé lágbà wáyé Ògbómọ̀ṣọ́ Òkè Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ là ń pè lárugẹ gẹ́gẹ́ bí àṣà wa nílẹ̀ Yorùbá a sì ń náwó sí à ń kọjá ara sí ìdí ní ìtìlẹ̀ ẹ̀sìn ní commissioner for culture and tourism Dr. Wasiu Ọlátúnbọ̀sún tó ń lọ sókè tó ń lọ sódò láti gbé àṣà wa kò parẹ́ ní Yorùbá. Òní yìí ó jẹ́ ìṣekásẹ̀lẹ̀ gbogbo activities I think a great long activities that began about 10 days ago, I know. And today is the grand finale, and I believe sincerely that all of us will have one thing or the other to take back home. Àwọn afẹ́bí dá yín lójú gẹ́gẹ́ bí ìjọba pé a máa ṣe káràmọ́sìkò fún culture wa àti heritage wa láti preserve ẹ̀ láti gbé kò parí. And for this reason, gẹ́gẹ́ bí commissioner wa ti sọ, àwọn gbogbo ibi tí o dárúkọ yìí, Òkè Ìbàdàn ní Baba Store wà ní Ìyákéyìí, they have been designated as tourism center in Oyo State. Lábẹ́ omi tuntun 2.0 nínú ìjọba yìí, àìpé kì í ṣe pé iṣẹ́ àgbẹ̀ nìkan àbí iṣẹ́ alákọ̀wé àbí ká máa lọ gbowó l'Àbújá ló lè mú wa jí pépé nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n tourism àṣà afẹ́ develop ẹ̀ láti lè gbé ohun ọrọ̀ ajé wa ó sì ń kárí ilé ó ń kárí gbogbo. Níjẹta nílùú Ọ̀yọ́ a lọ ṣe Ṣàngó Day, and actually I need to tell you that UNESCO has declared Ṣàngó Festival and has listed it amongst all the festivals in the world. And about 2 days ago at Oyo, actually some ambassadors, consul general from some nations of the world participated in Oyo during this Ṣàngó Festival. Lónìí láì dèrò kẹ́lú gbogbo wa rí ìta ṣe wọn tó fi àsìkò yìí lórúkọ gómìnà wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kò fẹ́ fi dá wa lójú gẹ́gẹ́ bí àwa oníyàtà ìbílẹ̀ náà gbé ní ìṣẹ̀ṣe pé a máa fi àyè gba gbogbo ẹlẹ́sìn nípínlẹ̀ Ọ̀yọ́. Nítorí pé even our culture in our heritage, àṣà wa yìí ní nǹkan tí a mọ̀ láti ìṣẹ̀wálẹ̀. Ìwà àṣepé ní ìsìn láti pé ẹ má jẹ́ káwọn oníṣẹ̀ṣe wọ́n ṣe àṣà bó ṣe wù wọ́n, bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Fún ní eléyìí lórúkọ gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́, mo fi dá wa lórí pé ààyè ó máa gba láti fẹ́ ṣe ẹ̀sìn wa. And actually, let me inform you, for those who do not know, that freedom of religion
is enshrined in the Constitution of Federal Republic of Nigeria. And so you have to practice your religion unfettered in accordance with constitutional provision. Nílẹ̀ Yorùbá nílẹ̀ káàró jíire ọmọ ìyá kan náà ló gbogbo wa àbí bẹ́ẹ̀ kọ́ ni. So be free to practice your religion under a secure environment. Mo fẹ́ fi eléyìí pè wá nígbà. Mo sì rò pé kọmíṣánná wa náà ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé nípa gbígbé ìgbé àlàáfíà ìdàgbàsókè ló ń wà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà wa Ṣèyí Mákindé a ti ṣe ètò. That's why you have the special adviser on security. Kọ́ńpọ̀n Fatai Owóṣeni is the around his body. Ètò àlàáfíà ó wà fún gbogbo wa ní gbogbo ìgbèríko tí mo sọ yìí zone. Kò síbi tí ọlọ́jà àlàáfíà wà ó sí gẹ́gẹ́ bí ìjọba. Nítorí pé a mọ̀ pé the provision of security is the primary duty of government. So in all the zones of Oyo State, we have secured our people and our property, and we're going to continue in that trajectory so that everybody will feel free to practice his or her faith. Ní orúkọ gómìnà wa Ṣèyí Mákindé, mo fi àsìkò yìí kí gbogbo wa pé abú ọdún abú ìyèdú ọ̀pọ̀ ọdún láṣẹ láyé o. Thank you very much and God bless you.